Aláròyé máa wí o. NAFDAC gbẹ́sẹ̀ láyédèrú oògùn amárale táwọn ọkùnrin fi ń ṣe kiri-wà ní Sokoto. Àjọ tó ń rí sí ohun jíjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè Nàìjíríà, National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) ẹ̀ka tìpínlẹ̀ Sokoto ti kéde pé àwọn ti gbẹ́sẹ̀ lé òbítíbitì ayédèrú oògùn òyìnbó kan táwọn ọkùnrin máa ń lò tó máa ń fún wọn lágbára láti bá obìnrin sùn dáadáa tí wọ́n kó wọ̀lú náà lọ́nà àìtọ́. Ọjọ́ Ajé Monday ọjọ́ 8 oṣù keje ọdún yìí ni ọ̀gá àgbà pátápátá fún àjọ náà nípínlẹ̀ Sokoto, ọ̀gbẹ́ni Garba Adamu, sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa àṣeyọrí wọn nípínlẹ̀ Sokoto àti agbègbè rẹ̀ lọ́dún yìí. Ó ní a ti gba òbítíbitì ayédèrú oògùn òyìnbó kan táwọn ọkùnrin máa ń lò láti fi bá àwọn obìnrin sùn. A ṣèwádìí dáadáa nípa oògùn ọ̀hún, a sì ní ẹ̀rí tó dájú sáká pé àwọn èròjà kan tí wọ́n fi so oògùn ọ̀hún kò dáa fún lílò àwọn aráàlú. Àkóbá ńlá gbáà ni oògùn náà máa ṣe fún àwọn tó bá ń lò lọ́jọ́ iwájú. Ó wáá rọ àwọn aráàlú ọ̀hún, pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n máa ń lo àwọn oògùn tó lè jẹ́ kí wọ́n máa bá obìnrin sùn dáadáa lásìkò ìbálòpọ̀ pé kí wọ́n jáwọ́ nínú ìwà pálapàla náà, nítorí pé kì í ṣe ohun tó dára fára rárá ni, tó sì ní ìpalára fún wọn lọ́jọ́ iwájú. Ó ní bí wọ́n bá máa ra oògùn yòówù kí wọ́n rí dájú pé èyí tó jẹ́ ojúlówó tó sì ní òǹtẹ̀ NAFDAC lára ni wọ́n rà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà sétígbọ̀ọ́ yín.